Yoruba movie actor Adeniyi Johson ó ní ó ti bẹ àwọn ọlọ́pàá lórí comedian kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Trinity guy. Ẹ tún káàbọ̀ sí Somi Crown TV ní abala àwa amúlùdùn. Abala amúlùdùn láti máa sọ ohun tó ṣe ń lọ nínú Yorùbá movie industry àti entertainment industry lápapọ̀. Ká tó tẹ̀síwájú, ẹ bá fún fídíò ní thumbs up like kẹ́lẹ̀ lọ sínú comment section láti react lórí fídíò ìkẹ́lẹ̀ má gbàgbé láti click lórí subscribe fún Somi Crown TV. Yoruba movie actor Adeniyi Johson ó ní ó ti bẹ̀bẹ̀ fún ìdáríjì ọ̀bọ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Trinity guy lórí social media nípa kọ́mẹ́dì kan ìyẹn prank kan tí ó gbé síta tí ó mú kí àwọn ọlọ́pàá ní kí wọ́n gbé. Àwọn ọlọ́pàá ni wọ́n ti gbé ọmọkùnrin tí wọ́n dẹ̀ ti tì í mọ́ ilé. Yorùbá movie actor yìí Adeniyi Johson ni ó ti wá bẹ̀bẹ̀ fún ìdáríjì fún ọmọkùnrin yìí nínú kọ́mẹ́dì tí prank tí bọ́bọ́ ìgbéjáde òun ni ó ti ń sọ fún ọmọ kékeré obìnrin kan wípé kí ni ó rí nígbà tí òun tọ̀. Ọmọ yìí ni wọ́n bá ń ṣe àwọn prank ló mú kí àwọn ọlọ́pàá ní sexual assault ní kọ́mẹ́dì tí ó gbé síta. Kí lẹ́yìn wárí sí eléyìí, ẹ bá lọ sínú comment section láti contribute kẹ̀dẹ̀ má gbàgbé láti click lórí subscribe fún Somi Crown TV. Tó bá tún dìgbà kan náà á tún máa mú nǹkan mìíràn sọ lórí Somi Crown TV.